lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù òwe la ó. mo tó kí ẹ̀yin olólùfẹ́ mi kú àkókò yìí o ẹ̀dùnkù dédé àsìkò yìí. Òwe Yorùbá TV náà látúnṣe béèrè bí àwàdà tá a tún bọ́ sí níbi tá a ti ń yànnàná òwe, tá a ti ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn, ìtàn tó padà tó di òwe, àti àwọn ìwúlò òwe, àwọn nǹkan tá a lè lòwe fún, bá a ṣe ń lòwe, ìtumọ̀ òwe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí òun náà ni mo pè ní òkò tá a bá bínú jù kì í pẹyẹ. Òkò tá a bá bínú jù kì í pẹyẹ, a sì tún máa lò lọ́nà báyìí pé òkò àbínú sọ kì í bewúrẹ́. ẹ jẹ́ á wò ó, bí ẹran bá fi nǹkan rẹ jẹ tára ń kan ọ́ gan tínú ń bí ọ, tó o bá sáré mú òkò tó ní kọ lẹ́lùú pẹ̀lú ìkanra kò ní bá eléyìí yóò túbọ̀ pa kún ìbínú rẹ pé èwe rẹ̀ sì kìíní ìjẹgbé. eléyìí túmọ̀ sí pé ohunkóhun tá a bá fi ìbínú ṣe kì í fúnni ní àyọrísí tá a bá fẹ́. Lọ́pọ̀ ìgbà gan ìyá tó mọ kábàámọ̀ pé bá ti mọ́ bínú tó bẹ́ẹ̀ ni Yorùbá fi ní òkò tá a bínú jù kì í pẹyẹ, tàbí òkò àbínú sọ kì í bewúrẹ́. ìdí ni pé ìbínú ìpìlẹ̀ wèrè ni, ìpìlẹ̀ wèrè ni. Ó dára láti ṣọ́ra nígbà tí èèyàn bá ń bínú kó má bàa sì wí, kó má bàa sì sọ, tàbí kó má bàa sì ṣe. Tí èèyàn bá ti ń bínú jù òní ayé padà máa ń dá lẹ́bi. Ẹjọ́ àre tá a fi ìbínú rò ajàre lóòótọ́ o, ṣùgbọ́n ìbínú la fi rò ó lè padà kó dẹ̀bi o. Eré àsádijú ó lè múni kọjá ibi tá à ń lọ. Kì í ṣeré orí pápá nìkan, kì í ṣeré pẹ̀lú nǹkan ìrìnsẹ̀ nìkan. Bí èèyàn bá sáré àsájù nínú ìrìn àjò rẹ̀ láyé yóò mú kọjá ibi tí ń lọ o. Ọ̀rọ̀ tá a bá ń fìbínú sọ kì í yanjú. Lágbájá ń bínú, tàmẹ̀dù ń bínú, kò lè léso rere. Ẹnìkan gbọ́dọ̀ jẹ́wúrẹ́ kẹ́nìkan jágùntàn. Ẹni Yorùbá fi ní òkò tá a bá bínú jù kì í pẹyẹ. Ilé túmọ̀ sí pé àwọn ọ̀rọ̀ tá a bínú sọ yìí èsì ayọ̀ la fẹ́ gbọ́ ń bẹ̀, ṣùgbọ́n kò ní ṣeé ṣe. Ẹni ó fẹ́ parí ìjà tí wọ́n fìbínú rojọ́, ilé ìfìbínú rojọ́ tó ń fìbínú rojọ́, kò síbi tá a fẹ́ yanjú ọ̀rọ̀ sí, torí pé àwọn méjèèjì ni ò fún yàn lọ́rọ̀ sọ. Àbí ọkọ ń hùwà tí ọ̀tọ̀nà, ìyàwó wa fẹ́ tọ́ sọ́nà pẹ̀lú ìbínú, irọ́ o, kò lè ṣeé ṣe. Bóyá ọkọ ẹni ń ṣe nǹkan, àwa lérò pé ìwà tí ọkọ wa ń wù yìí kò dáa, ó yẹ ká gbà lọ́wọ́ rẹ̀, tàbí ká sọ fún pé kò dáa. Ọ̀rọ̀ bínú kọ́ o, ọ̀rọ̀ pẹ̀lẹ́pùtù ni. Baálé mi, ìyìn tẹ̀sí wá ṣeun, ó sì wàá kú díẹ̀ káàtó. Irú yín kọ́ ló yẹ ká bá rú ẹ̀ lọ́wọ́ rẹ o. ẹ̀ bá sì ṣe báyìí, irú ilé ilẹ̀ ẹ̀ bá sì ṣe, ìyẹn ń jọ̀rọ̀. Ṣùgbọ́n ẹ lè máa mutí lójoojúmọ́ o. Mo ní ẹ má mutí mọ́, ẹ lè mutí mọ́. Tẹ bá tún mutí lọ́la wàhálà ló máa dà. Irọ́ ló pa o. Yóò sọ pé òun fẹ́ rí wàhálà rẹ gan, yóò tún padà sí ohunkóhun tá a bá fìbínú ṣe kì í ní àyọrísí rere. Ní Yorùbá fi ní òkò tá a bínú jù kì í pẹyẹ, àbí òkò àbínú sọ kì í bewúrẹ́. Òwe lẹ́sìn ọ̀rọ̀ fún ti sáà yìí nìyí. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí, Òwe Yorùbá TV. Òwe Yorùbá TV pẹ̀lú àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò. Ẹ like kẹ́ follow page mi lórí Facebook, àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò. Ẹ subscribe sí YouTube channel mi kan náà, àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò live. Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò live. Èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi. Ẹ̀yin ńkọ́? Òwe lẹ́sìn ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹ́sìn òwe. Bọ́rọ̀ bá sọnù òwe ni ká fi wá.